a ti ṣetán láti ṣe gbogbo nǹkan tó lè Sunday Igboho bá fẹ́ ká ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ bá wa bẹ olóyè Sunday Igboho kọ́ má lè wa kúrò nígboro níbi tí a lè lọ nìkan tá a lè jẹ ta ló sọ bẹ́ẹ̀ èmi ẹ̀wẹ̀wẹ̀ àwọn àgbààgbà Fúlàní táwọn ọmọ wọn jíyàn gbé tó dẹ̀ lábílẹ̀ báyìí tó wọ ọmọ wọn tó ṣàjínigbé àwọn ló sọ jáde láyé a ò ní gbọ́ a ò sì ní gbà ẹ ti máa ń ṣe tipẹ́ torí pé àwọn òyìn níran ọ̀dẹ̀lẹ̀ pè wá àyà má kò yí o ẹ lọ ń bẹ àwọn èèyàn káàkiri kọ́ máa bá yín bẹ bàbá wa olóyè Sunday Igboho kọ́ máa bá yín bẹ Igboho kọ́ máa bẹ̀ wọ́n ẹ ṣe dé títí ẹ tún ṣe níwájú ẹni táwọn náà túmọ̀ kó máa yín bẹ Igboho kọjọ́ kìnnìkan níbi tẹ́ lè lọ ní kìnnìkan ẹ mọ̀ pé níbi tẹ́ lè lọ àwọn ọmọ yín dẹ̀ ń dáràn ẹ̀dẹ̀ ń wò wọ́n láti ìgbà táwọn ọmọ yín ti ń jíyàn gbé ó díẹ̀ mélòó tẹ pariwo síta ó díẹ̀ mélòó tẹ pariwo ọmọ yín tẹ aládùúgbò ẹgbà yìí o nǹkan báyìí lọmọ yín ṣe o lọ́wọ́ sí o kìnnìkan ó díẹ̀ mélòó tẹ ṣe bẹ́ẹ̀ olórí burúkú ní gbogbo yín ẹ̀dẹ̀ ti jẹ́ tán bẹ́ẹ̀ ṣe wà ẹ ti jẹ́ tán Ìgbòho ṣá ẹ̀yin lẹ́ já Ìgbòho òpin ìjára tó lu àbí wọn bí bàbá yín dà gbọ́dọ̀ tí bàbá yín Sàlíù sọ ni ó ní tóun bá ń gbóhùn olóyè Sunday Igboho òtútù àmà móhun ara wọn á máa gbọ̀n ojú wọn máa wò báyìí á dàbí ìpele àìfẹ́ parẹ́ tó bá ń lóyè Sunday Igboho kò parọ́ akọni ní Ìgbòho ṣá jagunjagun yàtọ̀ sólú ọdẹ àwa Yorùbá náà la túbọ̀ ta tún sọ wípé jagunjagun ó yàtọ̀ sí jagunjagun gbogbo ayé ló mọ̀ pé ó ń ta àwọn olóyè Sunday ṣe rí ara kọ́tà sọ lélẹ̀ ẹ jẹ́ ká mọ ẹni tá a máa yò gẹ́gẹ́ bí olórí security nílẹ̀ Yorùbá ilé làwọn wò ká tó sọmọ lórúkọ ẹni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ là ń wò gbádùn mi ẹni bá máa dáṣọ féèyàn tọrùn ẹ̀ là ń wò tẹ bá máa wo lọ wò bọ̀ ń táwọn ará bíi wá ṣe they did it deliberately wọ́n wò pé bọ̀wọ́ tó jẹ máa kẹ́ẹ́ká gbà sí fún o nígbà tó pa ti gbà sí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára lè gbà tí wọ́n rí kankan ṣe kódà ará àwọn tó sọ wọ́n ní Ondo State àkókò àbí nǹkan kan tó jẹ́ hometown ibi tí ààrẹ Gani Adams máa ń claim fáwọn ti wá wọ́n pa wọ́n nípa púpọ̀ àbẹ̀ kankan ìṣẹ̀lẹ̀ ìjọlá wọ́n pa wọ́n gbé lónìí eléyìí ti pè kọ ikọ ẹ̀gbọ́n tó lè Sunday Igboho sọ ni wọn ni mo fún yín ní 20 hours o kò ṣe 2 days o kò ṣe 2 months o kò ṣe 2 weeks o kò ṣe 2 years o 2 hours 2 hours 1 hour láti lọ mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ pàpọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ yẹn 1 hour láti mú dé 2 hours wọn ò dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ́ fàwọn ènìyàn dẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ Ìgbòho sọ àìtó ọmọ wọn ṣe ló jẹ́ lọ́ra àkàrà wákàjọ jẹ́ àìtó eyín kálà ń jáwọ́ gbòó kọ̀ǹkọ̀ dídú àkèrè dídú àtòdò tọ́ sí ni àbá ẹni tí ó bá tó bá bọ́kọ́ ṣe ń pa látara wọn tá à ń pè ní níjà líle ní àwọn ìlú míì àìmọye bó ti máa ń pa àwọn alágbó kódà wọn á pa ìlú alágbára wọn á tún pa alágbára kò tí hours nìkan tá à ń sọ yìí o tí bàbá wa àwọn bàbá wa ọmọ oníkòdè kọ̀ọ̀kan tó jọba original àgbààgbà Ìgbòho nígbà tó set ọmọ fún àwọn ọlọ́mọ náà ẹ ká pe ọmọ wa tọba wa bá dé ibẹ̀ ìṣáájú ojú fct wọ́n dẹ̀ pè Ìgbòho kódà àwọn kan sọ pé ẹ mẹ́rin yẹ ká pè Ìgbòho ẹ ká ọkọ̀ wò bí a lè yanjú ẹ̀ wọ́n ti máa ń yanjú àwọn kan tó bá jẹ bọ́bẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ń pe olóyè but ọba tó jẹ nísìnyẹn ni láéláé a gbọ́dọ̀ tọwọ́ ẹ̀ bọ̀lẹ̀ ó gbọ́dọ̀ stop
alọ́mọ tó lè gbèjà wa náà ẹ jẹ́ ká pè é wọ́n dẹ̀ pe olóyè Sunday Igboho bàbá disappoint wọn ìwọ tó bá mọ olóyè Sunday Igboho dáadáa wàá mọ̀ pé ohun tó fi ń sọ̀rọ̀ yẹn ohun ogun ni yes àìtèyídálà ń fọwọ́ bò ó àìtèyídálà ń fọwọ́ bò ó olóyè Sunday Igboho kúrò lẹ́yìn tó máa sọ nǹkan tó máa lóhùn sọ bẹ́ẹ̀ mọ̀ Ṣàngó lá pa ọmọ tó bá lọ́ba tó bá lójú Ṣàngó lá pa wọn dànù ẹ wá lọ ń bẹ̀bẹ̀ kọba yín bẹ̀ Igboho pé kí ni pé àwọn ọmọ yín pa àwọn èèyàn ẹ̀ pé àwọn ọmọ yín jí àwọn èèyàn wọn gbé pé àwọn ọmọ yín ṣe kìíní kan àti ọmọdé àtàgbà yín nínú Fúlàní kidnapping accusation yìí orí gbogbo yìí ti dà wèrè ibi tí ilẹ̀ pè wá àwa gbọ́njú yìí lọ Yorùbá làwà àwa ò ṣèwọ̀n ẹranko kì í ṣèwọ̀n màálù ìran èèyàn làwa adúláwọ̀ adúorí máa bá ṣẹlẹ̀ lọ Ìgbòho máa bá ṣẹlẹ̀ ẹfẹ̀ ńlá wàhálà jókòó jẹ́jẹ́ lọ́kọ́ ṣé mo tó bẹ́ẹ̀ ṣe ní ẹ̀dùn last time ká gbọ́ pé wọ́n ní helicopter lọ gbé wá ọ̀rọ̀ yẹn wọ́n sáà sí gbogbo ẹ̀ wọ́n dà sábẹ́ carpet ẹgbẹ́ ìlẹ́gbòjú bẹ́ẹ̀ pé ó yá kó sọ̀rọ̀ wọn pé wọ́n ti ṣẹ́tù ẹ̀ torí pé wọ́n fi yín lẹ̀ gbà yẹn tó ti bẹ̀bẹ̀ tí olúwa mi lè jà wọ́n kúrò bẹ́ẹ̀ ẹ tún wá fẹ́ ṣèmí àwọn ọmọ yín ti wá ṣèmí nìyẹn ẹ tún wá ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí ni ṣé ẹ̀bẹ̀ ń pé àwọn ọmọ yín ti pa ọmọ wọn ni àbí ẹ̀bẹ̀ ń pé wọn ò ní lè fọmọ wọn lẹ̀ àbí ẹ̀bẹ̀ ń pé a ti lọ gbọmọ yín wá ẹ má bèrè sí wa èwo bẹ́ẹ̀ ẹ̀mí ṣorí tó bá fi dídá èmi o lẹ́yìn tẹ́ bá mú ọmọ yẹn wá tán tẹ́ kó àwọn tó ń jí pé tẹ́ kó wọn wá kọ́ fòrò lé ikú o ojú òkè tí yìí ojú òtí ẹ̀ lè tì í sẹ́yìn tẹ́ wò jù tẹ́ yọ owó tẹ́ ti bọ́ ní ògbó bàtà sẹ́yìn lójú wa fẹ́ tì ẹ̀yin tẹ́ fẹ́ wẹ̀ tẹ́ rí màálù tó ń tọ̀ ìtọ̀ tó gbóná bí ìwèrè tẹ́ lọ bọ́ sábẹ́ sẹ́yìn wá lè níjọba gbá bínú sí ẹ̀yin tó ń gbé máa gbẹ yín tẹ́ máa lọ gbé kọ́ọ̀pù sábẹ́ màálù tó tọ̀ síbẹ̀ tẹ́ máa gbé yín tí ó bá sí mi ayé yín ti bàjẹ́ ẹ wò ó ẹ ti kó sọ ẹ ti ṣiṣẹ́ kí ni mo sọ ẹ ti ṣiṣẹ́ ẹ lọ bí bàbá yín sáré agbóyè fún ẹ ti rajà kọ́lọ́njẹ kẹ wá lówó tẹ máa fi sanwó ẹ ti rajà gbowó ẹ̀yin náà máa ń sọ pé ọ̀lẹ́ni ìsìn ilẹ̀ máa mẹ́tò dẹ́gbò kí ni mo sọ àsìkò tẹ máa mẹ́tò ń jẹ́ olóyè Sunday Igboho rè bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa mẹ́tò jẹ́ gbòó wọ́n fẹnu ṣe kéèyàn tó máa gbọ́ngàn tí olúwa mi sọ fún Fúlàní ẹ̀ pálásì ni ó ní èmi gangan ní Sunday Igboho èmi ni mò ń jẹ́ gbòó kò ṣe Sunday mú mi o èmi ni mò ń jẹ́ gbòó kó tó lè forúkọ ọdún máa pè yàn ẹni ẹ ti ní contribution ńlá nínú ìlú yẹn tó wà very very heavy ó jẹ́ ẹni tó yẹ pé kò lè fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré ẹ wá mú aláboyún ẹ wá pa ẹ wá ní kó jọ bọ́ba rí bẹ́ẹ̀ Igboho kó má lè kúrò bẹ́ẹ̀ gbogbo kò ń ṣègbòho ló máa lé gbogbo ọmọ Yorùbá pátápátá la máa fọwọ́sowọ́pọ̀ tá a máa gbé òwò jáde tá a máa fò lé ìdàrú ẹ ní sórí ẹ wá ń sá lọ ẹ ń kẹrù ẹ sá lọ àwọn àṣẹyìn tirẹ̀ àìtìrì ti ní o ẹ gbọ́ ibi tó bá wù yín lẹ sá lọ àwọn àṣẹyìn òun ní tirẹ̀ àfi tẹ́bà omi Ìgbòho ẹ ní sórí gbogbo yín la máa capture tó máa kó lọ fún ìjọba tá a lè máa make sure pé ṣe ẹ̀wọ̀n ìjọba máa fi ẹ̀yìn ẹ̀ ti àgbà wọn á fi tì nù yín tá a lè máa ṣe follow up tá a máa mú pé gọ́ọ̀mẹ̀ntì ṣe gbogbo tó bá sọ ìdájọ́ wọ́n ṣe àfojúwa bẹ́ẹ̀ ìgbà yẹn la máa wá yọ̀ǹda ẹ̀yin náà wò tí ó bá kí n ṣe pé àìfinipé ní àìfihàn pèèyàn tó mú Fúlàní wọ́ọ̀lù onílù láti wá máa ṣiṣẹ́ ajínigbé àfojúdi ni
bóyá ká dẹ̀ sọ pé ẹni tó lead wọn wà ọ̀bẹ tó ń jẹ́ Igboho tó ní kidnapper kan tó ti ní tí bàbá wọn ṣáàjì fi gbórúkọ òun tó ń bọ̀ tó wá lọ́mọ kan nínú wọn tí ó ti ní gbórúkọ yẹn ni wọ́n ṣiṣẹ́ yẹn clean job ọ̀fọ̀ kódà nígbà tó lé ìsọ́nù Igboho ń sọ̀rọ̀ palace yẹn ẹ máa rí i pé ọ tún sọ location bí tó wà fún kẹ́ ẹ lè mọ̀ wípé Oloye Igboho fẹ́ lọ mú bẹ́ẹ̀ wọ́n ní aago báyìí ló wà ìgbà tó yá táwọn máa dé lẹ́kọ̀ọ́ láwọn èèyàn wọ́n ti mú ìwẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́n tún gbé lọ báyìí kódà wọ́n tún dárúkọ sẹ́ríkì haúsá kan tó wà lọ́dọ̀ ẹ̀ bóyá sẹ́ríkì dàbí ẹ̀mí àbíkọ̀pá ìpèsè sọ́nà fi èrò wà báyìí ẹ̀yin ni kẹ́ lọ dá àìtókò tọ́sí wípé kíkà lọ wá owó Oloye Igboho ní àwọn ọ̀rìndá wọn ń pọ̀ àwọn dẹ̀ fún ojú àwọ̀ kò bá jẹ́ kó máa lọ dáwó ilé láàrin àwọn ọ̀rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní tí ó bí bẹ́ẹ̀ mọ́ tọ́ba fi nílò ẹ̀mí o wọ́n fi wọ́n lẹ̀ o wọ́n tún fi wọ́n lẹ̀ o ó ti tán fún nílùú ẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ orí kúkú lélẹ́yìí ní gbọ̀ngàn tápọ̀ tó wáyá tẹ́nu ò ka yín mọ́ tẹ́bẹ̀ sí ní pé ayé nìkan tẹ́ tó ilé Yorùbá náà pé bí yìí ẹnu wa máa kó gidi gan máa ní Yorùbá yà àtijọ́ lẹ fi wò tí olóyìn burúkú ọmọ òkúsù ọmọ karambani tó kó ẹ̀ lọ́ba ń yíyá tó ní tí ó bàbá ń ṣe tó bá ń ba ẹgbẹ́ tó bá lé náà ṣe wù ẹ̀ tó bá gbọ́ tí wọ́n tó ń pariwo ogun tó bá dé ta tó bá dé ìgbà tó pariwo wọn wọlé lọ sí pé ọ̀lẹ ni wọ́n wọ̀ ní ìkọ́sí wà wá mọ̀ pé ìgbà yẹn ó yàtọ̀ sí tìṣe ẹni bá fojú àná wó ẹ̀kọ́ àgọ́ láti ọmọ Yorùbá àsìkò táwa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní share fídíò ìkólọ viral ẹ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé Fúlàní ajínigbé must go Fúlàní ajínigbé must go Fúlàní ajínigbé must go Fúlàní bandits must go enough is enough enough is enough we don't want them on our land again. How can we receive you as a visitor and we started buying our people? We start ìjínigbé àwọn èèyàn wa for money. Láyé káfàtà ó dàbí ẹ̀gbọ́n fìjọ. Ẹ̀gbọ́n kan tí bàbá wa sọ. Wọ́n ń dọ́gba fẹ́ ṣe bí olóyè. Àwọn ọmọ tó wà lọ́dọ̀ wọn yẹn, àwọn ayé ọ̀dẹ àti àwọn adé kà wọ́n mọ́ bẹ́ẹ̀. Pẹ̀lú àwọn local security táwọn ọjọ́ máa ń lùkà káwọn máa ń make sure pé àwọn capture gbogbo wọn. Ìgbòho lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Mo fi Ọlọ́run búra fún èmi mọ tí mo ti rí. Ẹni ṣọ̀gbọ́n bá tojú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá kù sùn. Ìwọ tó bá mọ Oloye Igboho dáadáa tó ti rí fíìmù wọn dáadáa wàá mọ̀ pé ohun tí wọ́n bá lè ṣe wọ́n kì í sọ. Tó bá sọ̀rọ̀ mẹ́wàá fún ẹni pé òtítọ́ rẹ̀ kò sí ọ̀pọ̀ kan bẹ̀. Ẹ̀fà gbọ́dọ̀ fún un. Ọmọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa táwọn Fúlàní lọ bá kọ́ bá àwọn ọbẹ̀ Igboho. Àwọn bàbá wa bí wọ́n pé ká bá yín bẹ́ẹ̀ láti ṣe kí ni? Ṣé kó lè jẹ́ kẹrẹ́ election ṣẹlẹ̀ sọ ni àbí kó lè ní káwọn èèyàn dìbò fún yín àbí kó lè because kò yí àwọn tó wọ́n ní bàbá náà ó ti pẹ̀lẹ́ olórí burúkú tó ń sọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ bá wù but tó bá ti wá di pé bàbá náà ṣubú ó ṣe kìí kan ó kú ó wá Ìgbòho ó ṣe á máa sọ̀rọ̀ wọ́n so that wọ́n á lè ṣàwọn wọ́n á lè dá sí nígbà tó bá fẹ́ lé àwọn ìjọ ìyá ọ̀gbọ̀n. Kódà Ìgbòho bó ń ṣe bí ẹ̀ka tí ẹ̀kọ́ tó Fúlàní wà ṣùgbọ́n tó ń polówó Igboho jẹ́ ní àlàáfíà
wọ́n jẹ́ ẹni àdá, wọ́n jẹ́ èèyàn alálàáfíà, wọ́n jẹ́ èèyàn tó fẹ́ peace, ẹni tó fẹ́ lọ síwájú, tó fẹ́ development. If not, kí ni contribution Fúlàní ní ipò? Zero ni. Ká tẹ̀ bá sọ gbogbo all over Nigeria, ẹ̀ka tó pọ̀ Ọ̀yọ́ state. Kí ni contribution wọn sí revenue Ọ̀yọ́ state? Zero. Ká má tí wàá sọ pé Nàìjíríà Federal Capital Territory. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ọmọ Yorùbá. Ohunkóhun tó bá wà láàrin wa tẹ́lẹ̀ ìjà ìgbésẹ̀ ẹgbẹ́ kan, ẹ jẹ́ ká fèsì tó wà lẹ́yìn. Ó mà ṣe o. Ó jẹ́ kémi náà wà gíráàdì yẹn. Kọ́lọ́ṣà ní financial support ló fà á tí mi kò síbẹ̀. Sọ fún yín. Kọ́lọ́ṣà ní ìlú ìlú ẹ máa ń bẹ̀ yín ní ìjọba sí ẹ̀dúndì kó lọ báyà. Ẹ̀ẹ̀mẹ́ tó máa ń tó máa gbọ́ fún mo ní mọ́tò tó máa ní máa sí lọ gbé kó láìpẹ́ lọ gbé lẹ́sẹ̀ sí ìlú lọ gbé bẹ́ẹ̀ lọ gbé kéré kan mọ́tò tó lè rìn dáadáa. Ẹ̀yin náà wò Ìgbòho ni wọ́n lọ yẹn Ìgbòho like be 6 to 7 hours journey tí wọ́n náà yóò fi bẹ́ẹ̀ dá about 6 to 7 8 hours journey. Mọ́tò ó lójú mọ́tò tó ní òrìrì ìlú àwọn bẹ́ẹ̀ tó lè máa meet up pẹ̀lú Ilios. Ẹ support mi àtàwọn media team mo ti sọ tipẹ́tipẹ́ ẹ má wò wá ní o. Ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ ti fẹ́ mi lọ́kọ̀ọ̀kan ẹ support mi. Ẹni kéré èjì kéré. Bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí a ní ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ gbígbà tí ò ń sọ̀rọ̀ 15 million báyìí. Ẹ má wò mí ní 5 naira 10 naira 20 naira tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ká tó di ká tó lajú ó ti pé 021 41 68704 021 41 68704 GTB William Olúwàbùsàlẹ̀ 021 41 68704 GTB William Olúwàbùsàlẹ̀ máa rí lóyè. Kí n tó bọ́ sí ìpele kẹta, ẹ̀yin tí ẹ bá fẹ́ we are open for advert. Ẹ fẹ́ fún wa ní ìpolówó ọjà tàbí ẹ fẹ́ yẹ kí a bá yẹ parí nǹkan kan síta tàbí ẹ nọ́tìsì kankan ní fídíò mi tẹ́fẹ́ pàkíyèsí mi sí because èmi ọmọ yín máa ń di tv. I am open for correction. Mi kì í ṣe mídíà tí yóò lè correct you can correct me. I'm there. You can correct me. 021 sorry ṣe é ní ìlú mo fẹ́ pe fóònù nọ́mbà kan àti ìtúntò fóònù nọ́mbà mi +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 Olúàgbò àkóyèjọ́ ìdàlẹ̀ ọmọ Yorùbá. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn Fúlàní wọ́n ti fọ́n owó síta wọ́n ti fún àwọn mídíà lówó àwọn hungry blogger àwọn tó àgbàwọ́ adájẹ́ frontline media wọ́n ti pè lọ́tọ̀ people èlò ní price ní price fọ́nsẹ̀ kan tí wọ́n máa fọ́ wa tako ọ̀rọ̀ yìí tí wọ́n máa ti bẹ ní pé òun yànnà náà tó máa fi yọ Fúlàní ní kúrò bẹ́ẹ̀ oníkàkẹ́kẹ́ kan ní ilé gba owó yìí tí bá fẹ́ gbà tí ọkọ̀ yóò fi gbà máa gbà bọ̀ tí bá gbà àti bọ̀ tó kọ́ owó tí ètò owó tí wọ́n ti fi bẹ̀ wá tẹ́lẹ̀ tí wá dùn máa padà lọ gbà ìdílé tẹ̀. Tọ́lọ́ bá fẹ́ pílẹ̀sì dá ìtọ́nà tó lè ṣe ọ̀nà tí ó lè ìlọ́dọ̀ pọ̀ ní ká gba ọ̀nà ìdọ̀tí ìlọ́dọ̀ pọ̀ ní ká pa ọ́ gbowó lọ́wọ́ àwọn ìlọ́dọ̀ pọ̀ ní ká jáde
Hmm? Oh my goodness. Ẹ̀yin náà ẹ wo owó táwọn àgbààgbà Fúlàní fi sáré dà síta. Ọmọ tí àwọn tó jí gbé sí èyí lọ fẹ́ ìlú wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ wá sí tó padà. Ọ̀rẹ́ ò dẹ̀ tí sẹ́tù just bribe. Wọ́n ti lọ ń ṣọ́ọ̀kì àwọn èèyàn pẹ̀lú owó lẹ́nu ìgbà oṣù gbà. Ó yẹ kí ọmọ kí tó bá jáde wá sọ̀rọ̀ fún confam apáàtì Ọlọ́run ó yé àwọn tó yé. Ọmọ Yorùbá ẹ ká jára wa. Àwọn abí wọ́n ti fọ́wọ́ síta. Ọ̀rọ̀ Ìgbòho yóò gbọ́dọ̀ wọlé o. Àsìkò ta ní láti dúró ti bàbá Oloye Igboho ni. Wọ́n ti gbà wá nígbà òjò ẹ̀ka náà gbà wọ́n ní bẹ́ẹ̀mù. Nígbà tọ́jọ́ kú gbogbo nígbà tí ọjọ́ kú gbogbo ilẹ̀ Yorùbá pé Oloye Igboho ẹ̀ tọ́jọ́ ń lò láti fi kéde láti fi stop gbogbo nǹkan tó ṣe fún wa. Ọlá Ọlọ́run ọlá gbogbo plan àwọn Fúlàní yìí work. Lórí jẹ́ wípé plan wọn ti tètè báyìí. Bọ́n ṣe plan agenda yẹn títí 2 months títí year ó ní nǹkan tí wọ́n ń ṣe. Two-ìwé agenda tí wọ́n follow but Olóyè Sunday Igboho nísìnyí wọ́n dàbí threat sí àwọn yẹn torí pé àwọn yẹn ìjẹ̀mùjẹ̀ ni wọ́n. Wọ́n dẹ̀ ti kọ date for everything gbogbo program wọn tó ń ṣe it's all calculated attack. Confam sọ fún mi. Àwọn attack tó wá attack kó tó ṣẹlẹ̀ àwọn kan ti máa ń pọ̀. Nínú àwọn security agency lè blame wọn. Tọ́ba ti ní order tọ́ba ti ní mandate order láti yìnbọn fún ọ̀ ṣé wọ́n ní. Ṣé bẹ́ẹ̀ náà ni Fúlàní lágbára tó o? Ó láwọn kan tó wà lábẹ́ ọ̀la. Àti sọ ilé tipẹ́tipẹ́ fún wa. Àwọn western world ipa táwọn náà ń kó ló pọ̀ jù náà. Tàwa lè fẹ́ solution ọ̀dọ̀ ọ̀nà láti bẹ̀. Àwọn èèyàn face problem but ilẹ̀ ẹ̀kọ́ là ń bọ̀. Ọmọ Yorùbá ẹ já lọ dira ẹ jẹ́ ká lọ dira mò ń pariwo ẹ já lọ dira my skin ẹ já lọ dira o. Níbi tí ilẹ̀ Yorùbá délé ní ìwọ tó bá dira òkú tó ń rìn tó fẹ́ káàkiri nínú